Ìbàdàn lẹ́mọ̀ mọ láyípo. Àwọn mìíràn túmọ̀ gbólóhùn yìí sí pé ọmọ Ìbàdàn ní ìwà rékèrèkè lọ́wọ́ ni. Èyí kọ́ ni ìtumọ̀ gbólóhùn náà. Ìtumọ̀ rẹ̀ ni pé nínú ọdún 1893 ni Gẹ̀ẹ́sì sọ Ìbàdàn di ìlú amọ̀nà rẹ̀, tí ó sì yan ọmọ ilẹ̀ náà kan, ọ̀gágun R.L. Burrell, ní ajẹ́lẹ̀. Ajẹ́lẹ̀ yìí ni wọ́n mọ ọ̀wọ̀n kan ní ìrántí rẹ̀ ní oṣù kejìlá ọdún 1936 sí òkè àtìẹ́ tí a tún mọ̀ sí igbó àgàlà tí wọ́n ń pè ní Burrell Stower. Ọ̀wọ̀n náà ga gogoro. Inú ni wọ́n fi àtẹ̀gùn rẹ̀ sí. Ìlọ́ǹlọ́ tí ejò gungi àgbọn ni wọ́n ṣe àtẹ̀gùn náà. Bí ènìyàn ti ń gùn lọ sókè ni yóò máa gùn ún ní àgùnyípo. Ṣíṣe báyìí ni wọ́n fi ń pè ní láyípo. Ọ̀wọ́n yìí jẹ́ ìyanu nígbà náà tí Yorùbá kò rí irú rẹ̀ rí. Bí ẹnìkan bá sì sọ pé òun mọ ìlú Ìbàdàn ṣùgbọ́n tí kò dé ìdí rẹ̀, wọ́n á sọ fún un pé Ìbàdàn ló mọ̀, ò mọ láyípo. Ǹjẹ́ ẹ̀yin náà mọ láyípo?